ewé kò ní jábọ́lẹ̀ àfikọ́ ọlọ́run mọ̀ sí ní táwọn ms ń ṣe ọlọ́run mọ̀ sí ọlọ́run fún wọn ṣe pàṣẹ fún yín ni ẹ̀yin wèrè gbogbo yìí mọ gbọ́ wá sí tẹ̀ ń ṣe ni mọ lọ́mọ wo wá sí tẹ̀ ń ṣe lọ́mọ wo comment section yín wá sí tẹ̀ ń ṣe tọ́jú pé àwọn èèyàn ọmọ ò gbé irú ẹ̀sìn wo lélẹ́yìí irú ẹ̀sìn wo lẹ̀sìn eléyìí Islam náà ni sẹ́tọ́lọ́n wa ránṣẹ́ ànábì gbogbo ọkọ̀ burúkú ṣe ń pé bàdàn yẹn lẹ́fà kìí sáwọn ènìyàn lọ́fà ìjọba ti ń ké fún yín pé àdìsí eléyìí èsì àdìsí eléyìí èsì àdìsí ànábì kọ́ sọlé bàbá yẹn tó sọ di ọ̀sọ́ so pònú ayírada ẹ wá gbogbo wá ti tẹ̀ ń ṣe ní ìsìn kíkílẹ̀ fẹ́ sọ ní ìsìn láyé fẹ́ gbọ́ ẹ wá ń ṣe security náà lu yín náà ní kọ̀ọ̀mọ́ náà lu yín ẹ wo iyì tí Ìgbòho ń gbà káàkiri bẹ́ẹ̀ ti bú tẹ́ ṣe gẹ́gẹ́ ń gbà yìí kiri ni ẹ jẹ́ lọ padà kẹ́ lọ túbá lọ́dọ̀ Ọlọ́run kẹ́ẹ̀dẹ̀ máa sọ̀rọ̀ tí ó wù àwọn èèyàn gbọ́ torí ọjọ́ ò tí ì lọ fún yín ẹ̀yin lẹ́ ń ba nǹkan jẹ́ ẹ̀yin àgbà scholars wà lẹ́ ń ba nǹkan jẹ́ wọ́n wá sọ pé sàmánù bìhí fasádù wàhún fásidù wà máa fásádà ti sàmà ẹ̀yin lẹ́ dá kò sí tí ọ̀dánù gbà ẹ̀yin lẹ́ dá Islam ẹ̀ tó ẹ̀ bá ní tó sí ẹ̀ sọ̀rọ̀ ayé ọgbọ̀ ẹ̀ rànjú kankan ẹ̀ máa sọ̀rọ̀ tí ó le tí ó máa gbẹ̀mí kò tí ẹ̀ sọ̀rọ̀ peace Islam is a religion of peace ẹnu ní a fi ń ṣe ni peace dà ń bẹ peace dà ẹni tó bá tó máa sòdodo ọ̀rọ̀ wọ́n máa ń yà kúrò lẹ́kọ̀ọ́ yàbùtù ẹ̀wọ̀ náà ti pàdánù sí àwa náà là ń lẹ fọ́tò yín káàkiri ebi ògbó náà ní láti ìjọ alhamdulilayi ó ti ẹ̀ dá báyìí gbogbo náà ti máa ń rí tipẹ́tipẹ́ gbogbo kálukú ló ti mẹ́ntẹ́ ń pèlè ms bàbá báyìí àtàwọn àkàndé ọlọ́ba olówó èkó gbogbo wọn lẹ́tí mọ́ ẹ máa ń tẹ́ ń tú báyìí ẹ lọ dìbọ́ǹkì wọn sọ̀rọ̀ ọlọ́run ní sẹ́ni tẹ́ bá ti bú àwọn kan wọ́n ti bú yín báyìí náà so ó ti ń dùn wá báyìí yọ́nà ti ń bú wọn kọ́ so ọba tó wá dá ọ ọmọ tí ń ṣe sọlọ ló ṣe mistake náà báwa la ṣe mistake ọba tó sọ pé òun máa ma ṣe ẹ̀sìn bó ti wù òun máa waja'nakum shu'uban wa qaba'ila lita'arafu ọlọ́ni inna khalaqnakum mọ́ dáyé min dhakari wa unsa àtàrọ́kùnrin àti obìnrin mo ti kírètì gbogbo yìí waja'nakum shu'uban wa qaba'ila lita'arafu mọ́ dáyé lọ́kùnrin àti obìnrin ní kẹ́rin máa dára yín mà mọ́ dáyé ní kọ́ńtínẹ̀tì létò ẹ̀yà Yorùbá ẹ̀yà Haúsá Yíbò kálukú lè má dára àwọn kan bí mo ti wá ní àmọ́ inna akramakum inda Allahi atqakum ẹ̀ tó dáa jù lọ́dọ̀ Ọlọ́run tó bẹ̀rù Ọlọ́run maybe you be Muslim or you not Muslim tó bá ti bẹ̀rù Ọlọ́run ìwọ ló dáa jù tó bá jẹ́ abaláwo tó bá ti bẹ̀rù Ọlọ́run ìwọ ló dáa jù tó bá jẹ́ Christian tó bá ti bẹ̀rù Ọlọ́run ìwọ ló dáa jù gbogbo jẹ́ wá ń pè wàhálà min takhruju fitna anábì tó bá dògbé ayé ọ̀dọ̀ yín náà ni fìtínà ó ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ yín ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí náà ni fìtínà ó ti bẹ̀rẹ̀ rẹ wá gbogbo àwọn jẹ́ ń debunk Islam jẹ́ ń fi Islam lẹ̀ nítorí ọ̀rọ̀ wàlá ọ̀rọ̀ bú àti wá sí bú tẹ̀sí ni ẹ̀rí jẹ́ máa ń gé fídíò yín ni èkútó lè ẹ máa pa gbogbo mùsùlùmí bí bá ti bá wọn ẹ máa wá sí tẹ́ ẹ máa ṣe káàkiri Ọlọ́run náà lọ sọ eléhùn ànábì náà lọ sọ eléhùn àbí èyí lẹ dá wà láàlẹ́ o gbogbo àfa àtẹ bá fẹ́ sọ̀rọ̀ kálukọ́ bẹ̀rù Ọlọ́run gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí ẹ má ṣé wàhálà bíbẹ ẹ má dà sí ẹ fi hàn lẹ ẹ má ṣe wá sí yín lọ ẹ má ṣe wá sí yín bẹ́ẹ̀ tí ń ṣe ẹ má sọ̀rọ̀ yín ṣe Akéwùgbà Gold wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti ṣe wàhálà wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọ́n gbìyànjú gan kó tó di pọ̀rọ̀ ìfẹ́jú tó bó ti fẹ́jú tó yìí wọ́n gbìyànjú bẹ́lẹ̀ bọ́lẹ̀ tó ń pè wọ́n. ẹ̀yin nu Ọlọ́run àtàwọn bó Sunday Igboho ẹ mọ bí gbogbo Sunday Igboho ti ní yìí káàkiri ní ìsìn ibo lẹ́yìn yìí wo ní ìbẹ̀ lára yín ẹ sọ̀rọ̀ náà káyọ̀ gbọ́ ẹ lọ́wọ́ comment section Sunday Igboho ẹ lọ́ máa wo like ẹ lọ́ máa wo followers ẹ lọ́ máa wo comment section tí yín tẹ́ bá ti sọ̀rọ̀ tẹ́ wo táwọn yẹn sọ ń pẹ́ mọ ẹ wà máa bu mi ṣé àwọn mùsùlùmí ẹ máa gbọ́ gbogbo yín ẹ máa gbọ́ wá sí jẹ́ ń ṣe káàkiri táwọn àfáà yín ń ṣe sọ ṣe gbọ́ létí ni. Assalamu alaikum wọ́n ẹ̀rọ olùfẹ́ wa ẹ bá lè ṣe àfihàn programu ẹ̀kọ́ kan àwọn tó bá yẹ kọ́ kan olódodo èèyàn tó nílò àká ìtọ̀ gbanu ayé tó máa ti ń ṣe tí èsì nítorí ẹ̀ńtọ́pọ̀lọ ọ̀tọ̀ lọ ẹ̀yìn tí èsì ẹ̀ńtí ti fẹ̀ ẹ̀sẹ̀ fọ̀ lójú tí ọ̀ máa ti ń ṣe aláìgbẹ́gbẹ́ ọmọ aláìmọ́ ti ń ṣe sí ọ̀
gbogbo wàhálà yìí kò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ dílé ayé lẹ bá gbogbo nǹkan rẹ̀ ṣe súnà náà lẹ ṣe tẹ́ da gbogbo nǹkan rú ẹ rí bó ti rí ṣé gba iye mélòó lẹ́yìn ṣe wá sí fún ẹ mọ iye àwọn tí wọ́n ń wo prógámù ní social media náà ayé ẹni gẹ́gẹ́ ànábì ẹ̀sẹ̀lẹ̀ èyí mi ò tó ṣe wá sí ọ ní ànábì ní kò ní dá fún bẹ́ẹ̀ tí bá ń ya fọ́tò irọ́ kò ní dá fún wọn ní dá fún gbẹ́ni tí bá ń ya fọ́tò sí wá sínú kámẹ́rà ń bẹ láyé ànábì kámẹ́rà ń bẹ láyé gbé fọ́tò náà lẹ́yìn náà sì ń yà wọ́n ẹ̀ ń lo fóònù kẹfìrí ẹ̀ ń lo ansẹ̀tì kẹfìrí inú ilé yín fíríjì kẹfìrí lẹ́ ń lo iná kẹfìrí lẹ́ ń tán ọkọ̀ kẹfìrí lẹ́ ń lo ẹ̀rí kankan sí aṣọ pòdó burúkú ẹ̀ wà nílà kárì gẹ́gẹ́ ní kó lè musa wíru fi náà aṣọ ló do àyè bí bá ti kátìrà fún yẹn bẹ́ẹ̀ nìyẹn kan lọ́kọ́ ẹ̀ lè dáná ara yín lò ṣé ọ̀ burúkú Islam ò lè bàjẹ́ abakulaso egun lẹ́yìn ti wá inú Islam la kù sí ntàwé nítorí sí ẹ̀ pé Islam yí àwa àlàáfíà náà pè ní Islam àwọn sì máa sọ̀rọ̀ àlàáfíà either you like it or not àwọn tí wọ́n ń ṣe ms bàbá mi ò bú wọn o mi ò bàbá àti bá ń bú wọn ọmọ tí ń ṣe ni ìbá yẹ ẹlọ́wọ́ gbogbo tí mùsùlùmí ẹgbẹ́ yín sọ sí wọn sí ọ̀ burúkú. olórí burúkú ara yín torí pé ọ̀rọ̀ yín ti jẹ mí pé báyìí ọ̀rọ̀ yín ó ti jẹ mí pé olórí burúkú ni yín wọ́n ní afàbùkẹ́yìn àparò nítorí ń wá lójú ń rí ẹ rí bí tẹ́ bá yé ìsìláàmù dé níbi ọ̀rọ̀ olórí burúkú tẹ́ máa ń sọ káàkiri ẹ sì wá sí òfò wá sí tí ó wù ló fàyè ẹrù bíbí ayé wà lánàá ló tún wà lónìí ọmọ ọmọ kò lẹ fún bàbá rẹ̀ ọmọ ọmọ ṣègbà ẹ̀nàwọ́ ṣe ra yín lọ́ọ̀kan wá sí òfò tí ó ṣàǹfààní tí ó develop technology tí ó develop our environment wá sì ti máa ń sọ yẹn tí máa ń sọ ọmọdé arrogance gbogbo rẹ̀ ní ìsìn ẹ̀rí bí tẹ́ báyé ìsìlámù dé ẹ láwọn bàbá yẹn ọ̀dà wọn ò sí gbá wọn ò sáwó àwọn bàbá yẹn ọ̀ máa sí ẹ̀yin lẹ fẹ́ mú sínú òfò wa wọn kékeré fún yín pa àwọn àdìsí tí ọ̀dá nínú àwọn àdìsí ẹ̀yọ́ sọnù ẹ bẹ̀rẹ̀ sí tẹ́nu kéyìn bo bàbá ń bàbá àwọn náà tó sọ̀rọ̀ apámọ́ra àwọn náà tó sọ̀rọ̀ sókè ẹ tún rìpọ́ọ̀tù àkáǹtì wọn ẹ tún búlọ̀kù wa ọlọ́run búlọ̀kù ayé yín o ṣe ti gbọ́ ọlọ́run búlọ̀kù ayé yín ebi wọn máa pa àwẹ̀ rọ̀mọdọ́ọ̀nù lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pariwo po ẹ má bu kìrìsìtẹ́nì mọ́ ẹ má bu babaláwo mọ́ ẹ fi kálukú lẹ jẹ́ kálukú ọ̀sẹ̀sìn rẹ̀ ẹ bẹ́ẹ̀ ti sori burúkú ní ìṣe ẹ ti ṣe wáṣọ òfò ẹ ti fi bayé jẹ́ àwọn olóòṣà wọ́n máa gbà ní gbààwẹ̀ tẹ́lẹ̀ àwọn ẹlẹ́bọ táwọn pẹ̀lẹ́ ẹlẹ́bọ wọ́n máa bá ní gbààwẹ̀ tẹ́lẹ̀ gbogbo wọn ní kálukú ń sì tiwọn pẹ̀lú ìrọ̀rùn kò sí wàhálà kankan ẹ wò bẹ́ẹ̀ ti sáyé ẹ rí tí wọ́n dánwò lábẹ́kúta nínú àwẹ̀ wọ́n mọ̀ máa ṣe bẹ́ẹ̀ ni gbogbo ju yín ó lè bólẹ̀ ẹ̀yin àfa òfò ẹ̀yin torí owó lórí burúkú tẹ̀ ń gbà ní sáwọ́dí owó wèrè tẹ̀ ń kó káàkiri ẹ balẹ̀ Yorùbá jẹ́ pẹ̀lú wàásù òfò wàásù olórí burúkú ẹni tó bá ní ìrònú tó bá lè rò dáadáa yọ ọmọ pé yín lè ba ogun kan jẹ́ Ànábì ní bada Islam gọ̀rí fasayawudu gariban kama bada'at Islam bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àjòjì yóò tó padà sí di àjòjì ẹ̀ di bọ́ǹkì àdìsí tí ọba rí bẹ́ẹ̀ ṣọ́wọ́ àmọ́ rí bẹ́ẹ̀ ní ìsìn gbogbo ṣẹ́ táwọn bàbá sí tí wọ́n fi sùúrù sí tí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n fi ṣe wáàsí fáwọn èèyàn ẹ̀ rí bí ẹ bá dé lónìí gbogbo òòṣà tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n fi Islam rọ́pò fún wọn ṣé àwọn olóòṣò tí wọ́n gbé òòṣà wọn padà ẹ̀yin olórí burú fún ní gbogbo yóò ṣe pẹ̀lú wáàsí olórí burúkú tẹ̀ ń ṣe káàkiri ẹ̀ gorí mú bàrù ẹ̀ mọ̀ràn jù gbàtọ̀ jẹ́ pọ̀dọ̀ yìí nìkan lọ́lọ́run wà ẹ̀ bọ̀ sórí social media ẹ̀ mọ̀ sí wáàsí gbàtọ̀ jẹ́ pẹ̀yẹ̀ nìkan lọ́lọ́run wà ibi pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèèyàn fi gbà nǹkan lọ́wọ́ èèyàn akékékéké ọlọ́ni ẹ má bú yàn ẹ má bú ẹ̀sìn ẹnìkan tẹ bá ti bú ẹ̀sìn ẹnìkan wọ́n bú ẹ̀sìn tiyín náà ẹ bá ti bú ẹ̀sìn ẹnìkan wọ́n bú ẹ̀sìn tiyín náà ṣé ẹ bú ẹ̀sìn wala tasubbu alladhina yad'una min dunillah fayasubbu Allaha adwan bighayri ilmi tó bá ti bú ẹ̀sìn ẹnìkan wọ́n bú ẹ̀sìn tiyín náà ọlọ́run bá tún ní mùsùlùmí òun ló ní kìrìsìtẹ́nì òun ló ní babaláwo òun ló ní kálukú wa akékékéké ẹ gbọ́ ẹ ránjú olórí burúkú káàkiri ẹ sọ gbogbo sòkòtò di tirikọ́tà gbogbo rẹ̀ akékékéké fún yín ṣé tí wọ́n fi pín yẹn lẹ́sìn nù ṣé tí ṣe bí ti technology wà nù ibi ṣé ti bí ti develop wà nù ẹ lọ bèrè ẹ tó dá Google lẹ̀ níjọ́ ló dé níjọ́ ní ẹbí ẹ tó dá Google lẹ̀ Larry Park níjọ́ ní ẹ dá Google lẹ̀ just 1996 ẹ̀yin ọ̀wá lè ronú Islam ti wà tipẹ́ ẹ̀ lè ronú ọlọ́ni ẹ má búyàn ẹ má sọ̀rọ̀ síyàn ẹ sọ̀rọ̀ síyàn ẹ rànjú kẹ́kẹ́kẹ́ bí olórí burú ẹwọ́n tí wọ́n ṣe lábẹ́kúta nínú ọ̀sáwẹ̀ tí wọ́n ṣe lábẹ́kúta táwọn olóòṣà jáde ní ọ̀sáwẹ̀ wọ́n máa ṣe fún yín ni
a sọ fún yín ẹ má bu kírísítẹ́nì ọdún kírísítẹ́nì ṣe ẹ má jẹun kírísítẹ́nì ẹ má jẹun kírísítẹ́nì ẹ má jẹun oúnjẹ wo ló ń jẹ kírísítẹ́nì àṣẹ òpònú burúkú ara yín ní ọba máa sọ̀rọ̀ sí ní ìsìn orí yóò ní pé èyí wèrè lórí burúkú tẹ ti báyé dé gbogbo sẹ́tà àwọn bàbá ṣe ẹ̀sìn bá gbogbo ẹ̀jẹ̀ fọ́jú gbogbo ẹ̀pọ̀ pẹ̀lú sùn lórí burúkú tẹ́lẹ̀ ń ṣe káàkiri láyé ẹ tó bá ní ìrònú inú rẹ̀ ọmọ bàjẹ́ ni ẹ tó bá ní ìrònú inú rẹ̀ ọmọ bàjẹ́ ni pé ẹ̀rí nǹkan mìíràn ti ṣe ẹ wá sọ ìsìlámù ẹ sọ ti rádaràda lójú ara yín ẹ̀yin lẹ́rí rádaràda ìsìlámù rí rádaràda o ẹ tí ó sì ẹ tí ò ní sí ni ò ní sí ṣùgbọ́n fi wá aṣọ lórí burúkú lẹ̀ kírísítẹ́nì òde ẹ má bá kírísítẹ́nì ṣe kíkẹ́ ẹ má bá kírísítẹ́nì sọdún ẹ má bá ṣe gbá ẹ má bá ṣàwó ẹ bú Kùránì lójú ayé bàbá nǹkan sẹ́nìkan tó jáde tó dáná sọ Kùránì ìbọn rẹ̀ nu yín burúkú tọ́lọ́run ti sọ pé tẹ́ bá ti bú ẹnìkan wọ́n bú ẹ lò wọ́n bú ẹ̀yin náà ìbọn kan lọ́n kẹfọ́ ayé lọ́n kìlọ̀ fún aṣẹ ẹ̀gbọ́n ni akíwọ́gba góòlù ṣe bó kìlọ̀ fún aṣẹ bẹ́ẹ̀ bọ́ọ̀lù ẹ̀ ń pè sóyún tó sọ nǹkan rí bẹ́ẹ̀ nísìn aṣọ lórí burúkú ara yín ẹ̀yin dáadáa ayé yín àdáa èpè lókùtà àmọ̀ ṣe fún ẹ̀yin nísìn èpè lókùtà àmọ̀ ṣe fún yín pẹ̀lú gbóntẹ̀ntẹ̀ wì èpè lókùtà àmọ̀ ṣe fún yín báyé jẹ bọ̀nà jẹ ẹ wá sọ àwọn náà wá jáde wọn á hẹ gẹ́sì àwẹ̀ táwọn náà gbà wọn kó ẹ̀rí jáde pé àwọn kèfèrí gẹ́gẹ́ ní láwẹ̀ ṣé àwọn eléyìí ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe àtẹ́lẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ yìí rẹ̀ ebi ń dọ́tẹ̀ yẹn bá ti sọ pé mò ń lọ́ọ̀ sin ẹni tó jẹ bàbá mi lówó òun náà pàdé tí bàbá tiẹ̀ náà jẹ lówó lójú ọ̀nà sáde wọn náà nǹkan ní ṣẹlẹ̀ yóò dá fún àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ torí pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọn ò ní jíṣẹ́ gbé ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé ẹ mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n pe nǹkan mẹ́rẹ̀ yẹn Ọlọ́run tẹ́ bá ti bú wọn fàyàṣùbù lọ́ hàdùwà mi gẹ̀rẹ̀ ẹ̀nbẹ̀ àwọn náà bu ọba tiyín torí pé wọn ò mọ aláwọ̀ tẹ́yìn ń pè wọn ò mọ kì í ṣe pé wọn ò ní mọ̀ wọn ò mọ ẹni tẹ́yìn ń pè wọn a sì sọ fún yín ẹ̀gbọ́ ẹ múra sí ó kẹyìn ọkọ lọ ebi ẹnu tá à ń sọ náà nù ẹnu tá ara sí náà náà àti ìṣe fídíò kankan o àkàrà sí fídíò kan lọ rìpọ́tà àkáǹtì wa lẹ blọọkù wa ní Facebook ẹ blọọkù wa ní Facebook ẹ mọ̀ wọ̀rí àtò tó padà wọ́n tó ṣe padà ẹ̀yin rádaràda burúkú yìí wọ́n mọ̀ kọ́lẹ̀ fún bàbá rẹ̀ wọ́n sì gbá fún bàbá rẹ̀ anábì bọ́mọ sọ̀nà ọmọdún mẹ́fà ó sì gbá ọlọ́run ọdún mẹ́fà mo dírù sí kékékéké fún yín ẹ má ṣe báyìí ẹ yọlé èkó ẹ sọ bàbá ń di ẹ sọ bàbá ń dà láì má ṣe ẹ rí bí tẹ́ ẹ bá yẹ súnà dé tẹ́ ẹ fi súnà bá ti ajẹ́ dé èmi nígbà tí mo rí nǹkan ṣẹlẹ̀ ní Abẹ́òkúta o kì í ṣe pé bóyá ti pọ̀ lọ́bẹ̀ mi nínú jẹ́ o inú àwẹ̀ tí wọ́n ṣe lọ́bà mi nínú jẹ́ torí pé àwọn ènìyàn fún Islam lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin olórí burúkú wèrè ẹ̀yin náà lẹ dá wàhálà lẹ̀ ẹ̀yin ni Ọlọ́run